arákùnrin kan pàdánù ẹ̀mí rẹ̀ sí àhámọ́ àgọ́ ọlọ́pàá ní kwara lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjìyà. arákùnrin ẹni ọdún márùndínlógójì kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní jimoh abdulkadir túnjí ló ti pàdánù ẹ̀mí rẹ̀ sí àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjìyà látọwọ́ àwọn òṣìṣẹ́ àjọ náà. àfúrásì ọ̀hún tó jẹ́ àgbẹ̀ tó ń sin adìẹ ni àwọn agbófinró náwó gan lọ́jọ́ etí lẹ́yìn tí ẹnìkan tó gbéṣẹ́ fún fi ẹjọ́ rẹ̀ sún ọlọ́pàá wípé ó jẹ òun lówó tí kò san. arákùnrin jimoh ọ̀hún ló pàdánù ẹ̀mí rẹ̀ lóru mọ́júmọ́. àwọn tó jẹ́ mọ̀lẹ́bí olóògbé nígbà tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ni wọ́n ṣàlàyé pé àwọn agbófinró sọ fún àwọn wípé afurasí náà pokùnso ni, ṣùgbọ́n tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn ọlọ́pàá ni wọ́n fi ìyà jẹ títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara dsp èjìrẹ́ adéyẹmí tóun lórí ìṣẹ̀lẹ̀ náà, ó ní òun kò tí ì gbọ́ nǹkan kan tó jọ bẹ́ẹ̀ rárá, ṣùgbọ́n tí ó ṣe ìlérí láti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. shakirat arówólò nurudeen ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online tv. ẹ ṣeun tẹ́ ẹ ti ń darapọ̀.